All the party way then they do for Lagos City. Now there where you go find the money receipt. She know they carry last yo, she know they greedy. Yeah, kill on what kiri. Mommy here today want to lay out. On fait raguer lo si biao. Daddy suli ya on fait lo shaye. On ti défila pe kalo jaye. O jawon la on so lo shaye. Wọ́n pè sàn ní adé, wọ́n pè bàdó. Èyí tún lè gan wọ́n ní ìjọ tí mo jó lánàá. Ayé tí mo jẹ lọ́jọ́ yẹn o. Onílù ṣàmà rọra o. Ó wà ń bẹ extravaganza òun ni a fi ń ṣe ìfilọ́lẹ̀ eré àjọṣepọ̀. Tẹ́yìn náà ṣe gbọ́ àjọṣepọ̀ ẹ ti mọ̀ pé àjọṣepọ̀ ó pín sí oríṣiríṣi so tí ẹ bá wéré yìí ẹ ní mọ àjọṣepọ̀ tábàdẹ̀ sọ ó wà ń bẹ ibi tẹ́ ẹ ti máa rí àwọn ẹ̀yà Yorùbá wa tẹ́ ẹ ti máa rí lù tẹ́ ẹ ti máa rórin tẹ́ ẹ ti máa rí jó tẹ́ ẹ ti máa rí àwọn aṣọ tiwantiwa tẹ́yìn náà bá rí mi ẹ máa rírun tí mo rock àti múra mi irun yìí ó ti wà láti ayé alálùmọ́lẹ̀ old school ni wọ́n máa ń pè ní afro àwọn bàbá wa ló ti ń rọ̀kẹ̀ wọ́n tẹ̀ tún ṣì ń rọ̀kẹ̀ tẹ́ ẹ bá wá wo aṣọ tí mo wọ̀ léèsì ni àwọn Yorùbá ló máa ń wọ̀ léèsì kò ń ṣe pọ́kúlówó ẹ̀ ojúlówó gidi tẹ́ ẹ bá dẹ̀ tún wá rí ìpele mi ẹ ti máa mọ̀ pé òfì òun ni mo gbé kẹ́ ẹ lè mọ̀ wípé ó wà ń bẹ̀ gangan náà ni lórí Orísun ẹ ti mọ̀ wípé a kì í mú last we know the carry last bí mo ṣe máa ń sọ ẹ jókòó kẹfẹ̀yìntì kẹjẹ́ kájọ jẹ́ mùlá ìfilọ́lẹ̀ àjọṣepọ̀ lẹ́nìí Àyìnkẹ́ lórúkọ ti tèmi ẹ jẹ́ ká rìn kátọ̀ ẹ máa bá mi ká lọ. All the party way then they do for Lagos City. Now there where you go find the money receipt. Ẹ̀yin àti ta ni ebo ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín lé. Ẹ káalẹ́ o, ẹ káàárọ̀, ẹ káàsán níbikíbi tẹ́ ti ń wò wá. Orúkọ tèmi ni Táíwò Adéyẹmí. Mo jẹ́ eléré orí ìtàgé. Ẹ rò pọ̀ pẹ̀lú akí ẹ lọ wo àjọṣepọ̀ sinimá tó lárinrin ni. Sinimá tó jẹ́ pé ẹ máa fẹ́ràn ni mo wà nínú ẹ̀ yín náà dẹ̀ mọ̀ mí pẹ̀lú àwọn style mi, you know. Story tó kọ́ni lọ́gbọ́n ni nítorí pé à ń sọ̀rọ̀ nípa mágùn bẹ́ẹ̀. Á tilẹ̀ pọ̀. Ẹ ti pẹ̀lẹ́ ní mágùn. Àwa tá a jọ mọ̀ sí i ká lè mọ̀ pé kò kí ń ṣe nǹkan ṣeréṣeré. Mo ti wo thriller ẹ̀ and ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn sí the plot ó tún pé àṣà wa lárugẹ ẹ ṣáà gbogbo ata tí wọ́n agbádá ìpele gèlè gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni so mo nífẹ̀ẹ́ sí. Daddy suli ya on fẹ́ lọ ṣayé wọ́n ti dé fìlà pé ká lọ jayé wọ́n jẹ́ àwọn aláwọ̀ tó lọ ṣayé wọ́n pè sàn ní adé wọ́n pè. Olólùfẹ́ mi lé lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà pẹ̀lú ọ̀gbẹ́ni Káyọ̀dé Pétérù ẹ bá mi kí gbogbo ojú tó wò wá ní. Mo kí ẹ̀yin olólùfẹ́ wa yes àjọṣepọ̀ ló gbé wá sí báyìí. Àjọṣepọ̀ ọkùnrin àtobìnrin nínú yàrá ìyàwó àti ọkọ ọ̀gá àtọmọṣẹ́ dókítà àti ẹni tó ń wòsàn. That is àjọṣepọ̀. That is collaboration, okay. Intersection, intervention, and you understand me. From the trailer, mo dẹ̀ rí pé àwọn ògbóǹgẹ́ actors and actresses ló wà ń bẹ̀. So most especially, of course, director wa Káyọ̀dé Kásùmù. Ó wà lókè ó yànnà. Ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ yín lé mà. Ẹ̀yin olólùfẹ́ mi ń lé káàkiri gbogbo àgbáyé ṣàlàáfíà lẹ́wà o. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Àwa là á máa wá, ẹ̀yin là á máa bá dáadáa lágbára Ọlọ́run. Àwọn olólùfẹ́ mi lé mo wà pẹ̀lú the producer herself, producer àjọṣepọ̀. Gẹ́gẹ́ bí Yorùbá, àjọṣepọ̀ ó lè túmọ̀ sí nǹkan bíi 2 sí 3. Ó yé yín. Àgbẹ̀bọ̀ kan tó túmọ̀ sí ó jẹyọ nínú àjọṣepọ̀. Àjọṣepọ̀ eléyìí àjọṣepọ̀ tó kí ni o àjọṣepọ̀ tó kí tó ní gbọ́ngbọ́n nú ni kò sí pé fẹ́ ṣàlàyé fún yín tó fẹ́ yé yín ju wípé kẹ́ ẹ bọ́ síta kẹ́ ẹ wá wò ó tẹ́ bá wò ó ló máa yé yín dáadáa. Ẹ mọ̀ pé Yorùbá fíìmù la ṣe àwa Yorùbá dé èrè àwa la mọ̀ wà bẹ́ẹ̀ ṣe jù of course
this premiere is going to be Owambe extravaganza. Torí àmọ́ Owambe gan wà nínú film. A ṣe odidi wedding. Ṣẹ́tìmọ́kì ẹ ṣe ijó yẹn nìyẹn. Okay, badass. Okay. Orúkọ tèmi ni Olúwabùkúnbísí Adéàga Ìlọrin aka Kiki. Gbogbo àwọn olólùfẹ́ mi nílé asámọ́sọ́ wà ní oko torí mo ní àwọn olólùfẹ́ tó ń ṣiṣẹ́ kárakára. Mo kéyìn o. Abẹ́rẹ́ nǹkan. Ọmọ tán. Àjọṣepọ̀ jẹ́ eré tínú mi dùn tí mo bá Uncle Yẹmi Ṣọládé act. Ìgbà tí mo gba script yẹn inú mi dùn gan. Mo ka gbogbo ẹ̀ mo dẹ̀ sọ fún Káyọ̀dé kí n tó tiẹ̀ sọ fún Káyọ̀dé pé mo fẹ́ ka script ni mo sọ fún pé mo máa bá ẹ ṣeré yìí. Mi gan mo wá wo àjọṣepọ̀ yẹn kémi náà lè bá a mọ̀ ní. Àmọ̀ràn mi sáwọn tó wà lé ní pé ẹ̀yin náà jáde lè ń kẹ́ lọ wo àjọṣepọ̀ gbogbo gba ní ìjà ní lórí online ìjà offline ìjà ẹ wá sí màkẹ́ wá wo àjọṣepọ̀. All the party wey dem dey do for Lagos City. Na there where you go find the money receipt. She know they carry last yo, she know they greedy. Yeah. Ẹ máa rẹ́rìn, ẹ máa sunkún, ẹ máa rántí pé family is the most important thing. Jọ ẹ dákun ẹ wá bá wa wò ó. Tí yóò ní bàjẹ́, thank you very much. Gidi ni o, Owambe extravaganza. Ẹ̀yin náà dẹ̀ ti rí bó ṣe lọ. Ẹ ti ráwọn olúmọ̀ọ́ká tí wọ́n wá bíbá ẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan. Kí ni pàtàkì ìfilọ́lẹ̀ eré yìí ni wípé tí ó bá ti jáde sí sinimá kẹ́ ẹ jáde kẹ́ ẹ túyáyá kẹ́ ẹ wá lọ wò ó ọgbọ́n kúnnú ẹ̀ àdẹ̀fẹ́ kẹ́ ẹ miss out. Ẹ̀yin náà ti rí ẹ ti rí múra lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ẹ ti rí nǹkan tí wọ́n fi aṣọ tiwantiwa, ẹ ti rí àrà tí wọ́n fi dá, ẹ ti rí gèlè, ẹ ti rí oríṣiríṣi múra. Mo dẹ̀ mọ̀ pé ẹ gbádùn ẹ̀. Ẹ má gbàgbé láti tẹ̀lé mi ní gbogbo orí social media platform mi pátápátá lórí TikTok @Ayinke Dayo Kujore, lórí Twitter @Tosi Kujore, lórí IG @Ayinke Dayo Kujore, lórí Facebook ẹ like page mi Ayinke Dayo Kujore. Ká tún fi ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ayinke Kujore lórúkọ tèmi ọmọ bíbí ní Wonderful Dayo Kujore. Lórí Orisun náà ni ẹ má yí kúrò. Ó dàbọ̀. Aṣọ tẹ máa wọ lélẹ̀. Who might you be? You're my older brother. Your job is to protect me. Ẹ má fẹ́ra yín sí. Give me love and no go run away. Kí ni kí mi wá sọ? Everything ti bó.